ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n. Iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe, kí a tó jẹ fún mọ̀lẹ́bí jẹ, kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣìnsín láwùjọ. Láìsí àní-àní, ọmọ ènìyàn ń gbìyànjú. Ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre? Pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi, àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Èmi ló kàn. Ọ̀yá, bó ló ṣe wá ṣe? Mo ló mú yú rẹ. Ó fi ṣe G of F. Ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n. Iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe, kí a tó jẹ fún mọ̀lẹ́bí jẹ, kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣìnsín láwùjọ. Láìsí àní-àní, ọmọ ènìyàn ń gbìyànjú. Ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre? Pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi, àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò aládìídùn wa alẹ́ ìṣirò, níbi tá a ti mọ̀ mú ẹwà eléyìí tí ó wà nínú ìṣirò jáde àti èdè abínibí wa Yorùbá. Èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gàfárì Olúkúmọ̀. Lákọ̀ọ́kọ́ mo dúpẹ́ pọ̀ ní wàá tí a darapọ̀ wá ní alẹ́ tèní ní Èkó, ní lọ́yọ̀ọ́, nílọrin àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Mo dẹ̀ dúpẹ́ pọ̀ ní ọwọ́ wa tí a ti ń fi ètò náà sọ́wọ́. Mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ Al-Mukhtar, ṣé ó pọ̀tẹ́ darapọ̀ mọ́ lálẹ́ yìí. Ọ̀jọ̀gbọ́n HK Dash, inú wa dùn púpọ̀ láti rí lálẹ́ yìí. Àárín ní ọ̀sẹ̀ tó kọjá, àwọn yẹn sọ pé sá lọ, mo ní rárá o. Olóyè Adéṣínà, ṣé ó pọ̀tẹ́ darapọ̀ mọ́ wa tẹ́ bá fi ètò náà sọ́wọ́. Olóyè Akeem Adébáyọ̀, ẹ ṣé púpọ̀. Torí àkókò a máa mú ní kánmọ́kánmọ́. Gẹ́gẹ́ bá ṣe mọ̀, gẹ́gẹ́ bí ìṣesí wa tá a máa ń ṣe lórí ètò alẹ́ ìṣirò yìí, tó bá ti jẹ́ pé a fẹ́ ṣe ìdíje ní ọ̀sẹ̀ yẹn, ẹ rí i pé a máa ń ní àwọn ìpele ní orí ètò wa yìí. Ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni ìpele tá fún àwọn èèyàn láǹfààní, pàápàá jùlọ àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ìdíje lálẹ́ tòní láti fi sọ ohun tí wọ́n gbọ́yé nípa àwọn iṣẹ́ eléyìí tó jẹ́ pé béèrè ó jáde lórí rẹ̀. Lónìí a ní a mọ̀ gbé ìdánwò wa, ìfigagbága wa yóò mọ̀ dá lórí differentiation apá kìíní. Ẹ rí i pé àti ìparí ẹ̀kọ́ differentiation lórí ìtẹ̀lé olójoojúmọ́ wa, bẹ̀tà sí tún a ní ká kọ́kọ́ ṣe ìdíje ráńpẹ́ lórí rẹ̀ náà. Tá a bá tún parí rẹ̀ náà, a tún parí ìdíje náà. Ìpele alákọ̀ọ́kọ́ yẹn náà ni pé a fáwọn yẹn láǹfààní láti pè wọlé pẹ̀lú nọ́mbà tá a máa ń pè sí yẹn ní WhatsApp. Ká ṣàlàyé ní ráńpẹ́ ìta gbọ́yé lórí differentiation ni o. Tá a bá ti wá pè wọlé tán bá wọn, aláwọn tí wọ́n bá pè wọlé nínú àwọn olùdíje, wọ́n kọ́kọ́ mọ ní 100 máàkì síwájú kí ìdíje ó tó bẹ̀rẹ̀ gangan. Lẹ́yìn ìgbà tá a bá ṣe léyìí tán, a fún wa ní kọ́kọ́rọ́ eléyìí tá a fi wọ inú ìdíje. Lẹ́yìn ìgbà tá a bá lo kọ́kọ́rọ́ yẹn náà tá a wọlé, a mọ̀ dáwọn ìbéèrè bíi 15. Ẹ mọ́ gbàgbé pé Kahoot òun náà la mọ́ ń lò, adẹ̀ṣọ́ fún wa pé Kahoot yóò mọ̀ fún wa ní máàkì bàbá ṣe kíni o, bàbá ṣe perégedé jùlọ
àti bí èsì wa bó ṣe yára sí. So fún àwọn tí a ti mọ darapọ̀ mọ́ wa ẹ ṣé púpọ̀. So lónìí náà ẹ̀bùn ó tún wà ní pẹrẹu. So ẹ̀bùn owó, ẹ̀bùn data, ọpẹ́ púpọ̀ fún àwọn tí wọ́n sanwó tó ń san gbọ̀wọ́ ètò yìí. Adẹ́rọ̀ wa àwa tó yẹ pé a tún fẹ́ mọ́ fi ṣe ìwúrí fún àwọn oníṣòro wa gbogbo. Ẹ rí pé gbogbo wọn ni wọ́n ṣe kí ni wọ́n ṣe gbìyànjú. Wọ́n ṣe ní eré láǹfọ̀mọ́ ayò ṣe, kò sẹ́ni kankan tó jẹ́ pé yóò mọ́ lulẹ̀ àbí nǹkan kan, ṣùgbọ́n owó yẹn àbí àwọn nǹkan mìíràn yẹn tá a bá fi ń ṣe ìwúrí fún ọ, ẹ rí pé à ń gbé ìmọ̀ ìṣirò lárugẹ, adé ń gbé èdè abínibí wa ní arugẹ. Lágbọ́ Ọlọ́run bá a mọ̀ ọmọ ní kánmọ́kánmọ́. So nọ́mbà tí ẹ mọ̀ pè sí ká lè bẹ̀rẹ̀ ìpele aláwọ̀kọ́ òun náà ní ìtàtìmọ̀ yẹn 08162942400 08162942400. Kí lẹ́yìn gbọ́ yé nípa differentiation? Ẹ rí pé nínú àlàyé tí a ṣe àṣàlàyé fún wa pé tá bá ní differentiation a sọ lákòótán wípé calculus eléyìí tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí o a níṣẹ́ gbòógì mẹ́ta lámọ̀ ṣe ń bẹ. So a ní limit eléyìí tó yẹ pé a ti kọ́ sẹ́yìn tá a dẹ̀ ti ṣe díje lórí rẹ̀. So a ní differentiation, so eléyìí tí a ń ṣe lọ́wọ́lọ́wọ́ a dẹ̀ ní integration. Ẹgbẹ́ngbà tá a ṣàlàyé limit tán a ní tá bá ní differentiation yìí o, so ní kúmọ́ òun náà ni ìmọ̀ wá slope tangent curve kan, so ní point kan, so ti wà. So a dẹ̀ wá ṣàlàyé bá ṣe lè mọ̀ wá algebraic way tá lè fi mọ̀ gbà láti fi mọ̀ wá differentiation yìí. A sọ fún wa pé differentiation yẹn a lè pè lórúkọ lóríṣiríṣi, ó lè jẹ́ derivative, differential coefficient, so a ló lè jẹ́ wọ́n lè pè ní gradient to the of tangent to the curve, slope of tangent to the curve. So náà ni wọ́n pè ní y prime, so a dẹ̀ ní f prime of x. So ní Leibniz notation tá ń pè ní dy ds, a dẹ̀ lè ní kíni o functional notation, so ìyẹn tí a ń pè ní f prime of x. So àṣàlàyé bá ṣe lè mọ̀ wá derivative yìí láti first principle bákan náà. A dẹ̀ fún wa láwọn iṣẹ́ ọlọ́kan ọ̀jọ̀kan a rí àwọn derivative function lóríṣiríṣi tó láti sọ fún wa. Ẹ jẹ́ n gba ìpè yìí wọlé, ó dàbí ẹni wọ́n fẹ́ fi máàkì 100 ṣèfà jẹ. Ẹ káalẹ́ tí wà lórí ètò. Ẹ káalẹ́, kí lórúkọ yín bolẹ̀ tí ń pè o? Ok, olóyè Sherifdeen Abubakar láti bo? Láti BUK. Láti BUK, láti Kánò lọ́hùn. Ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa ní kánmọ́kánmọ́. Olóyè ẹ fẹ́ darapọ̀ mọ́ ètò lálẹ́ yìí, ẹ dẹ̀ fẹ́ fi 100 máàkì ṣèfàjẹ síwájú díje. Ọ̀yà, kí lẹ́yìn gbọ́ yé nípa differentiation? Differentiation náà ni a lè pè ní derivative, a lè pè ní differential coefficient. Ẹ dákun mọ́. Ok, a ti ń gbọ́ yín padà. Possible differentiation a lè lo first principle. Okay. Àbí ká lo Leibniz notation ìyẹn tá ń pè ní dy dx. Okay. Oh yeah. Ká ní pé first principle náà là ń lò, a lè pè náà lè ní ká lè pè ní bí algebraic method. Ní another name that's the first principle náà ní algebraic method. Ọ̀yọ́ ní pé algebraic method tá a fi lè pa ṣàlàyé pé ìpìlẹ̀ differential náà ní pé kí ni o ìmọ̀ wá gradient tangent to curve sí curve kan ní point kan, so ti yá báwọn. So ṣùgbọ́n algebraic way láti fi mọ̀ wá gradient yìí òun la pè ní first principle. Ọ̀yà ẹ tẹ̀síwájú sáà. So tábà fẹ́ wá a lè lo first principle àbí ká lo Leibniz notation ìyẹn tá à ń pè ní dy dx. Ọ̀dà olè ẹ ti gbìyànjú, ẹ ti fi 100 máàkì ṣèfàjẹ́. A nígbà ọpẹ́ darapọ̀ níbi ìdíje náà torí àkókò ká lè fún àwọn èèyàn láǹfààní tí wọ́n ti ń pè wọlé. Ẹ ṣé púpọ̀ olóyè láti BUK, ẹ bá kí àwọn akẹgbẹ́ wa gbogbo níbẹ̀ náà.
08162942400 òun náà ní nọ́mbà tá a mọ̀ pè sí. Ẹ dákun àwọn tí a fẹ́ pè ẹ dákun torí tọ́lọ́run bá WhatsApp ni ẹ jẹ́ ká mọ̀ pè mí sí. Tá a bá ń pè directly yẹn ẹ̀rọ ẹ jẹ́ ń gba ìpè yìí náà ẹ jẹ́ ń gbé pè yìí. Hello. Hello, Kalisa. Ẹ kálẹ̀ tí wà lórí ètò kí lórúkọ yín bó lẹ ti ń pè o. Mustapha Abdulfatah lórúkọ mi láti Ọ̀yọ́. Olóyè Mustapha Abdulfatah Mustapha láti Ọ̀yọ́. Ẹ̀yin lẹ gbé borókè lọ́sẹ̀ tó ní ìdíje tó kọjá. Ṣé ẹ tún ti gbáradì lálẹ́ yìí? Pẹ̀lú gọ́lá sá. Ọ̀dà ok ọ̀yà báyà Ọ̀yọ́ náà lẹ́yìn fẹ́ kí ẹ̀bùn wa lọ láyé. Hello. A ti gbọ́ yàn. Náà. Ok, mo ní pẹ̀lú nǹkan tẹ́ ti kọ́ wa sẹ́yìn nípa calculus. Ẹ bẹ̀rẹ̀ pé calculus wa a lè pín ní divide ẹ̀ sí wa ó pín sọ́nà méjì a lè ní differential calculus àti integral calculus. So a lè bẹ̀rẹ̀ pẹ̀lú differential calculus táwọn pín ní divide x. Òun náà lè tó sọ fún wa pé jẹ́ f prime of x tàbí ká pè ní y prime orúkọ tá a lè pè ní ẹ̀. Àti lè pè ní gradient to the slope of the gradient to the tangent at the slope to the tangent. So bẹ́ẹ̀ ni ẹ ṣàlàyé fún wa pé a lè find calculus a lè find the differentiation wa látara first principle. Tí a máa ṣe limit ẹ̀ nígbà tí h bá tends to 0 a máa ṣe limit of f of x plus h minus limit minus f of x over h. H wa máa tends to 0 a máa fi limit sí. A lè find ẹ̀ bẹ́ẹ̀. So ọ̀nà míì tá a tún lè gbà find ẹ̀ ni pé ká ṣe differentiation wa ní ọ̀nà normal way. Tó jẹ́ pé tó wá jẹ́ pé alápẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bí 3x square ní sí y equals to 3x square náà wá ní ká wá divide x. A kàn máa gbé 2 tó wà lórí power x yẹn a máa gbé wálẹ̀. Ó máa wá multiply 3 ó máa jẹ́ 6x. Ẹ ṣe púpọ̀. Ìtọ́jọ̀gbọ́n ń gbìyànjú láti sọ òun náà ni pé kí ni o tá a bá fẹ́ mọ gbé ara wa gbóná láti ṣe fi mọ wá gbogbo derivative function tá a bá fẹ́ wá láti first principle ẹ rí i pé àwa gbé òfin kan yọ níbẹ̀ ṣe é pé nínú ìṣirò a máa ń pè nǹkan kan ní generalization ẹ rí i pé nígbà tá a wá derivative nínú fọ́nrán yẹn nígbà tá a wá derivative constant derivative x derivative x square àti x cube báyẹn à ń rí i pé kankan ló ń ṣẹlẹ̀ ó dàbí pé ká máa ṣe kí ni o ká máa fi index yẹn ká fi máa multiply base yẹn ká máa yọ wọn àkóónú index yẹn la fi mú òfin tuntun yọ pé tí wàá bá jẹ́ x raised power n gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Fatai ti ṣàlàyé pé divide x ó mọ jẹ́ kí ni o nx n minus 1 ìjẹ́ lè sọ kán náà standard derivative fún wa kẹ́ tó. Bẹ́ẹ̀ni sá tàbá ní sin x ó máa jẹ́ cos x. Okay. How differentiate sin x náà tàbá ṣe cos x òun máa jẹ́ negative sin x. Ẹ ti gbìyànjú olóyè báwọn ẹ jẹ́ ká tún fún àwọn ẹlòmíràn ní àǹfààní so ẹ ti fi 100 máàkì fi ṣèfàjẹ a nígbà pẹ́ darapọ̀ mọ́ wa níbi ìdíje lálẹ́ yìí. Bẹ́ẹ̀ni sá. Ẹ ṣe púpọ̀ 08162942400 ẹ dákun àwa tí a bá ń pè mí mo fọlọ́run bẹ̀ wá ẹ má jẹ́ ká pè sí orí ẹ̀rọ mi láti fi pè so tá a bá ń pè ní WhatsApp ẹ jẹ́ n gbà pé yín náà hello ẹ ti wà lórí ètò. Hello, ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ kí lórúkọ yín bólẹ̀ tí ń pè o. Orúkọ mi ni Ọláyíwọlá Abdulsọmọ láti ìlú Ìbàdàn. Ok olóyè ẹ fẹ́ dá sétò lálẹ́ yìí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa níbi ìdíje àbí. Bẹ́ẹ̀ni sà. Ọ̀yà ní kánmọ́kánmọ́ níbi tí olóyè Fatai Mustapha abitán ti parí ọ̀yà ẹ sọ díẹ̀ nínú àwọn standard derivative fún wa. So nínú díẹ̀ nínú àwọn standard derivatives tẹ́ sọ fún wa ẹni pé tá bá ní constant constant ó máa jẹ́ 0. Ẹ tún sọ dáadáa tá bá ní constant derivative rẹ̀ gbẹ́gẹ́ pé constant ló jẹ́ 0. Derivative constant yóò máa jẹ́ 0. So ẹlẹ́ẹ̀kejì ẹ tún sọ fún wa pé tá bá ní x nìkan like tí x bá dá dúró. So derivative yóò máa jẹ́ 1. But ẹ ti sọ fún wa pé tá bá tún ní tí constant tó wá before x like tí constant àti x jọ wà papọ̀ ax derivative
yóò máa jẹ́ kí power x tó wà lórí x yóò sọ̀kalẹ̀. ọ̀dà ẹ ṣe púpọ̀ ní kánmọ́kánmọ́ olóyè Ọláyíwọlá Abdulsamad kí lẹ gbọ́ yín nípa higher order derivative. Higher derivative ṣé mo gbọ́. High order derivative ọ̀dà ẹ ti gbìyànjú ẹ ti fọgọ́rùn-ún máàkì sífàjẹ́ mo nígbà pẹ́ darapọ̀ mọ́ wa níbi ìdíje. ẹ ṣe púpọ̀ ẹ jẹ́ ká fáwọn ẹlòmíràn náà láǹfààní ẹ ṣe olóyè láti ìlú Ìbàdàn so tá bá ní high order derivative ẹ rí pé tẹ bá ṣàkíyèsí àwọn táwọn differentiate function ni wọn ẹ ṣe pé nínú tí olóyè Al-Fatai sọ wọ́n ní tá bá ní sin x gẹ́gẹ́ bí àpèjúwe ṣe pé function ni trigonometric function ni a dẹ̀ mọ̀ pé derivative sin x a mọ̀ pé yóò mọ̀ fún wa ní cos x ẹ rí pé function tún lòun náà so ó mì pé mo tún lè ṣe kí ni mo tún lè differentiate function yẹn padà. So ọ̀nà tá a mọ̀ gbà máa differentiate ta ti differentiate sẹ́yìn so ọgbọ́n tó dópin yìí òun là ń pè ní kíni o high order derivative so tó wáyé pé ẹ̀kan mo differentiate ẹ̀ alóhùn ní first order tí n bá differentiate function tí mo ti differentiate tẹ́lẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì òun là ń pè ní kíni o second order derivative tí ó máa jẹ́ d squared y dx squared ẹ jẹ́ n gbà pé ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bó lẹ ti ń pè o. Orúkọ mi ni Lamidi Usman. Olóyè láti Odò Ọ̀nà Kékeré. Ok, láti ìlú Ìbàdàn. Bẹ́ẹ̀ni sá. Ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ a ní kánmọ́kánmọ́ mo mọ̀ pé fẹ́ darapọ̀ mọ́ díje kí lẹ fẹ́ fi sáwọn yẹn láǹfààní lé síwájú díje. Nǹkan tẹ́mi fẹ́ fi ṣàǹfààní fáyọ̀ ni pé nígbà tí ẹ sọ nípa àwọn ọ̀nà tí a lè lò láti fi wá limit. Ìmú bóyá ọ̀nà kan wà tó kó gbogbo àwọn ìyókù sínú ìyẹn la hospital room. Mo rò pé tí ẹ bá fi mọ ìyẹn nìkan gan tí ẹ bá gbàgbé àwọn ìyókù kódà kò sí ìwé iṣẹ́ tó kọ̀ yẹ kí ẹ lè sọ lórí limit ní. Bẹ̀tẹ̀ olóyè ẹ ṣe púpọ̀ tẹ́ fi yún sí wá láǹfààní in tó lóyè ń sọ náà ni pé báyà tí ẹ bá ti mọ lọ p2 rule ó yẹ kí ẹ lè ṣe kí ni o kí ẹ lè solve gbogbo limit pátápátá ẹ má gbàgbé pé òfin kan tiẹ̀ wà kó tó di pé gbọ́dọ̀ lọ p2 rule àṣàlàyé nínú ẹ̀kọ́ tó lọ ṣe pé differential la fẹ́ ṣe lálẹ́ bẹ́ẹ̀ ní kánmọ́kánmọ́ kí n fi lè ṣàtúnṣe òun náà ni pé ká tó lè lọ p2 rule a gbọ́dọ̀ mọ ní indeterminate form so bóyá 050 ni àbí infinity over infinity bí a tó bá fún mi ní function kan ní ìsìn tí n bá sọ in tí x mi ń súnmọ́ síbẹ̀ tí ẹ bá fi fún mi ní indeterminate in lọ p2 rule fún ṣe ti gbọ́ bá àwọn ọ̀jọ̀gbọ́n so ti bẹ́ẹ̀ torí pé iná darapọ̀ ẹ ti fi 100 máàkì ṣèfàjẹ́ ẹ jẹ́ ká tún fáwọn ẹlòmíràn láǹfààní ní ìṣẹ́jú 5 sísìn a mọ̀ bẹ̀rẹ̀ díje ẹ ṣe pọ̀ olóyè mo nígbà pẹ́ darapọ̀ mọ́ wa. 08162942400 òun la mọ̀ pè sí ẹjọ́ ní WhatsApp wa ní ọ ẹ mọ̀ pé directly sọ àwọn tá a bá fẹ́ dá sí ní WhatsApp wa hello ẹ ti wà lórí ètò hello 08162942400 òun náà ní nọ́mbà tá a máa pè sí o so alálàyé tí à ń ṣe lọ fún higher order derivative fún náà ni pé kí ni o ó mì pé mo lè differentiate ẹ lẹ́ẹ̀márùn so tí bá differentiate ẹ lẹ́ẹ̀márùn màá sọ pé mo ń wá fifth order derivative so màá sọ pé mo ń wá kí ni o fifth order derivative hello ẹ ti wà lórí ètò kí lórúkọ yín bó lẹ ti ń pè o ọ̀gá mi Adéwálé Káyọ̀dé ọ̀jọ̀gbọ́n àgbà làwọn náà ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ alálẹ̀ ìtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ ọ̀dà tí ó bá sí àwọn tó fẹ́ pè wọlé ẹ jẹ́ ká mọ bẹ̀rẹ̀ ìdíje ní kánmọ́kánmọ́ olóyè ẹ ti pè pa ẹ lè gbìyànjú láti ok ẹ jẹ́ n gbà pé kan sí hello hello hello. Olóyè Selim Olúwadarasími láti bo lẹ ti ń pè o. Àti Ìbàdàn. Ọ̀dà ní kánmọ́kánmọ́ kí lẹ fẹ́ fi ṣàǹfààní fáwọn èèyàn nílé síwájú díje. Ṣé mi mọ̀ ní pé wọ́n á gbé wá ìwà. Olúkọ ṣùgbọ́n ẹ. Ìdíbà ìdíje máa jẹ́ ọkọ̀ sẹ́ẹ̀. Olóyè Selim ṣàlẹ̀ ṣàlàyé ń ta gbàlérò pé differential operator wa ó satisfy linearity property kí ni ìtumọ̀ rẹ̀.
tó bá lọ satisfy nǹkan kan satisfy linearity property ó dàgbà àṣàlàyé báwọn náà kí ni túmọ̀ kí ló túmọ̀ sí. ọ̀dà olóyè pẹ́yìn náà ti ẹ̀ pé wọlé tẹ́ bá a dá sí ẹ náà ti fi 100 máàkì ṣèfàjẹ́ síwájú díje ẹ ṣe ó pọ̀ so àṣàlàyé fún wa wípé kí ni o differential operator wa tí a mọ̀ sí ddx yẹn operator ní ddx náà tí bá wọn so a lè fi operate function alone náà satisfy linearity property so ní algebra àtàwọn ní linearity property òun náà ní pé kí ni o a lè ní vector addition àti scalar multiplication so òun náà ní pé tí n bá ní ddx of u plus v mo lè mọ fi operator yẹn mo lè fi mọ sí kí ni o mo lè mọ fi bọ àwọn function yẹn náà ní ọyọ kọ̀ọ̀kan so mo lè mọ fi bọ àwọn question náà lọ́yọ kọ̀ọ̀kan torí pé ọjọ́ ti lọ púpọ̀ ọ̀dà ẹ jẹ́ n gba ìpè kan yìí. Hello ẹ kálẹ́ ọ̀gá ẹ ti wà lórí ètò. Orúkọ mi ni ọmọọba Káyọ̀dé Adéwálé o. Ọ̀jọ̀gbọ́n Káyọ̀dé Adéwálé ẹ ṣé pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀ ṣe wúrí fún wa. Olóyè Káyọ̀dé Adéwálé ọ̀jọ̀gbọ́n ìṣirò ni wọ́n so akẹgbẹ́ wa náà dẹ̀ ni wọ́n máa ń kọ́ ìṣirò lédè Ìjẹ̀bú àtàwọn iṣẹ́ takuntakun ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa ọ̀jọ̀gbọ́n àwọn aráàlú ń gbọ́ yín o. Wọ́n wá ẹ kú gbìyànjú Ọlọ́run á túbọ̀ dé gbìyànjú wa ládé o. Àmín 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 olóyè. Gbogbo ìgbìyànjú wa pé kí àwọn ọmọ wa kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára kó má jẹ́ kí wọ́n kó má kó wọn lóye lọ. Ọlọ́run á túbọ̀ dé gbìyànjú wa ládé o. Torí pé ọ̀pọ̀ jù nínú àwọn ọmọ wa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ayélujára ó ń kó wọn lóye lọ. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ní fọ́nrán kan tí mo ṣe ní ọjọ́ méjì sẹ́yìn wípé tá bá wo ìgbìyànjú tí àwọn olùkọ́ tó ń gbé láti má lè jẹ́ kí àwọn fọ́nrán tó ń jáde lórí ayélujára yìí kó má lè kó wọn lóye lọ àwọn òbí àtàwọn tó wà létò ẹ̀kọ́ náà wọ́n ní láti gbárùkù tì pàápàá jùlọ fún orí ẹ̀yin báyìí tẹ́lẹ̀ ń gbìyànjú láti máa ṣe àwọn fọ́nrán yìí láti lè má jẹ́ kí àwọn nǹkan tó lè kó àwọn ọ̀dọ́ wa àtàwọn ọmọ iléèwé wa pàápàá jùlọ àwọn ìwé girama láti kó wọn lóye lọ. Tẹ́ bá wo gbogbo àwọn fọ́nrán oríṣiríṣi tó ń jáde ń sìn àwọn àwàdà kẹ́ríkẹ́rí àwọn àwàdà kẹ̀kà kan wọn wo fọ́nrán tó yẹ pé yóò ṣàǹfààní ṣàǹfààní fún wọn lójú ọ̀nà ẹ̀kọ́ wọn ń wo bẹ̀ mọ́ àwọn ilé tó jẹ́ wípé kán ṣoríṣiríṣi tó jẹ́ wípé ó lè ṣàkóbá fún wọn lójú ọ̀nà ẹ̀kọ́ ni wọ́n ṣe so èmi mo kí yín lẹ́yìn mo lù yín lọ́gọ̀ ẹnu mo dẹ̀ gbàládùúrà pé Ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́. Àmín ẹ ṣé púpọ̀ ọ̀gá wa àwa náà a kí yín kú àwọn gbìyànjú takuntakun tẹ́ mọ̀ ṣe fún àwa tí a ń darapọ̀ mọ́ àtàsí gbẹ́ Ìjẹ̀bú mo rọ̀ wá kí a kàn sí ìkànnì ọ̀gá wa tí wọ́n pè wọlé yìí wọ́n sọ kọ́ ìṣirò ní Ìjẹ̀bú àtàwọn àǹfààní ọlọ́kọ̀ ọ̀jọ̀kan tẹ́lẹ̀ mọ́ jẹ́ lórí ìkànnì wọn ẹ ṣé púpọ̀ ọ̀jọ̀gbọ́n inú wa dùn pé ẹ ṣe ìwúrí fún wa lálẹ́ yìí ó dàárọ̀ sà so a máa mú ní kánmọ́kánmọ́ so ẹ jẹ́ ká máa lọ gbàgede so àwọn mẹ́fà tí wọ́n ti pè wọlé náà wọ́n ti kíni o wọ́n ti dà so kọ́kọ́rọ́ tí a máa fi wo ìdíje ní àṣálẹ́ tòní wọn náà ni lẹ́tí ń rí ní ojú àpàtì yẹn mímọ́ ṣé a ti ń rí ọ̀dà ọ̀yà so kọ́kọ́rọ́ tá a fi mọ́ wọlé so lágbọ́ Ọlọ́run bá tí ó bá ti di ìṣẹ́jú aago 9 àbọ̀ gẹ́rẹ́gẹ́ a máa ṣe kí ni a máa bẹ̀rẹ̀ ìdíje náà so kọ́kọ́rọ́ tá a fi mọ́ wọlé òun náà ni ó ti fẹ́ gbé wá yẹn so kọ́kọ́rọ́ tá a fi mọ́ wọlé òun náà ló fi fẹ́ gbé wá ẹ ṣé púpọ̀ lóyè Adésínà kahoot.it ládẹ́kùn ọ̀pá ló wọlé náà ni 255-6479 255-6479 òun náà ni ìtààmọ̀ fi gbà wọlé o 2 àrún 6 ẹ̀rin 7 9 so wọ́n ní olóyè Adéwálé Káyọ̀dé òun náà ní orúkọ wọn ní ìkànnì WhatsApp
so tí olóyè Adéwálé Káyọ̀dé tán bá ṣì wà pẹ̀lú wa ẹ dákun ẹ bá mi fi fẹ́ràn tí ó mọ tọ́ka wọn sí orí ìkànnì fún wọn so fún àwọn tí ó fẹ́ darapọ̀ mọ́ wa so ọ̀yà gbàgede tá a fún wọn wọlé nìyẹn so fún àwọn àtàwà lórí ìkànnì WhatsApp so àti lè wọlé 255-6479. so lágbọ́ Ọlọ́run bá iye àwọn tó bá kàn wọlé tó bá ti ń pé ìṣẹ́jú mẹ́ta sísìn a mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀dá ọ̀kan wa tá ń pé kò sí àǹfààní rẹ̀ mọ́ lákòókò yìí so kò sí àǹfààní rẹ̀ mọ́ ó lè darapọ̀ mọ́ díje olóyè Sọfíọlá ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ so a ṣì ń retí àwọn mìíràn náà láti darapọ̀ mọ́ wa ẹ rí i pé ó yẹ kárí ọ̀pọ̀lọpọ̀ kó darapọ̀ torí àti ìṣiṣẹ́ púpọ̀ lórí differentiation yìí mo fi sọ pé apá kínní òun náà láṣẹ ní ọ̀sẹ̀ yìí lọ́sẹ̀ mìíràn a máa bẹ̀rẹ̀ apá kejì rẹ̀ ẹgbẹ́ àṣẹdé higher order derivative náà ni so lẹ́yìn léyìí a máa ṣe àwọn product rule quotient rule function of function àti implicit differentiation so ilé yẹn ni ó máa ṣe kí ni o ni ó máa wà ní àwọn ẹ̀kọ́ eléyìí tó ń bọ̀ níbi ìdíje tó ń bọ̀ wọ́n fẹ́ fáwọn yẹn láǹfààní díẹ̀ sí àwọn méje wọ́n ṣe darapọ̀ báyìí so kọ́kọ́rọ́ tá fi mọ wọlé òun náà là ń wò yẹn o 255-6479 tá bá rí àwọn ọ̀rẹ́ wa táwọn náà bá fẹ́ darapọ̀ so kò tí ì jò ibi tá ti mọ wọlé tá ti mọ darapọ̀ mọ́ náà ní kí ni kahoot.it tẹ́ bá ti lọ sí kahoot.it so yóò béèrè pé kẹtẹ àwọn kọ́kọ́rọ́ yẹn so ẹ dẹ̀ ṣe kí ni o ẹ tẹ̀ 255-6479 ẹ tẹ̀ síbẹ̀ 255-6479 ẹ tẹ̀ síbẹ̀ so ọ̀dà púpọ̀ ká jọ bẹ̀rẹ̀ papọ̀ so torí tẹ́nìkan bá bẹ̀rẹ̀ sẹ́yìn àbí lẹ́yìn ìgbà tá a ti bẹ̀rẹ̀ ó súnmọ́ kọ́mọ́ gba máàkì tó yẹ káwọn yòókù gbà ọ́ so mo kí àwọn ọ̀jọ̀gbọ́n wa tí wọ́n ti darapọ̀ mọ́ wa so níbí báyìí mo ń rí olóyè Abdulsamad Túnjí Sọfíọlá HK dash ẹ darapọ̀ ògbóǹtarìgì wọ́n sì rò ní wọn àti olóyè Fatai ṣé wọ́n ti wọlé Mustapha so ẹ ṣé púpọ̀ ọ̀yà so ti yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ àwọn 12 àni wọ́n darapọ̀ mọ́ alẹ́ ẹjọ́ àwa tí a bá darapọ̀ mọ́ wa lábala ẹ̀rí wíṣí àwa náà lè mọ̀ dára tẹ̀lé wa ká lọ adẹ̀lẹ̀ bá fi ètò náà fi sọ fáwọn tí ó jàǹfààní lórí wọn. Ìbéèrè alákọ̀ọ́kọ́ nínú ìbéèrè 15 gẹ́gẹ́ bá ṣe sọ wọ́n ní kí láà mọ́ ń lo differentiation fún nípìlẹ̀ láti wá so kí láà máa ń lo differentiation fún nípìlẹ̀ láti wá the volume of a 3D object, the length of a curve, the area under a curve, the slope of a tangent to a curve at a point. Ẹ̀rí pa sọ lẹ́ẹ̀kan náà ká má gbàgbé a mọ̀ gba máàkì tó yarantí bá wá ṣe yára sí bí èsì wa bá dẹ̀ ṣe kí ni bó ṣe múnádóko sí ó súnmọ́ kọ́ ẹ pé gbogbo àwọn tá a darapọ̀ a lè gba èsì ìbéèrè yẹn ṣùgbọ́n tó bá yára jù nínú gbogbo àwọn èèyàn òun náà ní kí ni òun ni ó gba máàkì tó pọ̀ jù àwọn tá a wá dẹ̀ ṣe fẹ́ darapọ̀ a dẹ̀ ṣe tún lè darapọ̀ tí ẹ má bínú ẹ jẹ́ ń gbé àwòrán mi kúrò ń bẹ̀ so that a lè mọ̀ ṣe kí ni a lè mọ̀ rí nǹkan wọn dáadáa ẹja rí gbàgede ọ̀yà so ẹ rí pé answer yẹn náà mo sọ nínú ẹ̀kọ́ náà ni pé the slope of a tangent to a curve kódà àti bẹ̀ gangan nípìlẹ̀ rẹ̀ bẹ̀ first principle wá láti gba ọ̀nà tá a mọ̀ gbà wá slope yìí pẹ̀lú kí ni pẹ̀lú algebraic method láfi lo àwọn formula limit yẹn ẹ rí pé ògbẹ́ náà la ṣàlàyé nínú fọ́nrán wa èèyàn 11 òun náà ni ọ̀yà ẹ rí pé olóyè Abíọ́dún HK dash Sọfíọlá Abdul Fatai Mustapha olóyè Adésínà tẹ́ bá ṣàkíyèsí ẹ rí pé máàkì kan 2 mẹ́ta ni wọ́n fi ń gbéra wọn àwọn àgbà ọ̀jẹ̀ àwọn náà ni wọ́n darapọ̀ mọ́ alálẹ̀ yìí ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà là ń wò yẹn wọ́n ní tá bá ní differential operator ó tẹ̀ lófin tí a pè ní linearity property vector addition àti kíni kódà mo tún sọ níṣẹ́jú díẹ̀ sẹ́yìn
alákọ̀ọ́kọ́ vector multiplication, vector subtraction, scalar addition, scalar multiplication. So differential operator wa gẹ́gẹ́ bí àwọn operator mìíràn àní wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ satisfy tí a ń pè ní linearity property. So ti yé bá wọn. So ìkànnà àwọn òfin yẹn òun náà ní kí ni vector addition. Kí lẹ́lẹ́kejì rẹ̀ òun náà ní ìbéèrè òun dá lé lórí ṣé vector multiplication ṣé vector subtraction ṣé scalar addition ṣé scalar multiplication. Ẹ gbé mo tẹnu mọ́ lọ́pọ̀lọpọ̀ kódà mo sì tún wí ní ìsìn síbèrè òun lé ní méjìlá láṣẹ rí o. So tí ìṣẹ́jú àyà aago mi tó bá ti ń dórí 10 wọ́n mọ̀ gbé ìbéèrè ó gbomi mu nù ẹ rí pé àwọn àgbọ̀jẹ̀ lọ́wọ́ lálẹ́ yìí scalar multiplication ni o. So tó bá ní linearity property lọ́jìbra so scalar addition àti kí ni o vector addition àti scalar multiplication mo dẹ̀ sọ fún wa pé tó wáyé pé bá ní u àti v mi tó bá jẹ́ vector f of u plus v yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o f of u plus f of v. So tí n bá ní f of av tí èmi wá jẹ́ constant tí v mi jẹ́ vector mo ní mo ṣe kí ni o màmá ní a f of v eléyìí là ń pè ní kí ni o scalar multiplication tálá ọkọ yẹn là ń pè ní kí ni o vector addition. Ọ̀yà ẹja wo gbàgede olóyè Abíọ́dún gbà ọ́ olóyè Abdulfatai Mustapha wọ́n tẹ̀lé wọn Sọfíọlá Adésínà àmẹ́ni tó fi nọ́mbà ṣe orúkọ rẹ̀ so àmẹ́ni tó fi nọ́mbà ṣe orúkọ rẹ̀. Ọ̀yà ìbéèrè tó sún kàn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní tí y mi tó bá jẹ́ 555 times 10 raised by 5s kí ni y prime prime ó jẹ́ ẹ má gbàgbé kí ni y prime prime mi ò ní tí sọ nísìn ẹ jẹ́ ká ronú sí ẹ gbogbo àwọn béèrè tí mo ń béèrè kì í ṣe pé àwọn béèrè tó le tó nira ẹ̀ta àwọn béèrè tó yẹ pé kí ni o ẹni tó bá gbọ́ nǹkan yé dáadáa òun náà ni ó ṣe kí ni o òun náà ni ó yé. Ọ̀yà só gbomi mu ni èèyàn 9 ló ṣe dáhùn ṣé 0 ni ṣé 555 times 10 raised by 5 undefined 555x èwo ń bẹ. Ìbéèrè òun gbomi mu tẹ́ bá ṣàkíyèsí láì dára wa láàmú ẹ rí pé 555 times 10 raised by 5 mo fẹ́ fi dá lórí irun constant ni ó dàbí kí n sọ pé ké níbi 5x náà ni so y prime prime tẹ́ bá dẹ̀ sì gbàgbé òun náà ni pé kí ni o ké second order derivative yàní the squared y d squared ké differentiate lẹ́ẹ̀mejì so tí bá differentiate lálàkọ́ yóò mọ̀ kó constant yẹn so tí bá differentiate lẹ́ẹ̀kejì sí yóò jẹ́ 0 tó láti mọ̀ pé derivative constant 0 ni 0 ni yẹn mẹ́fà náà ló gbà so ni ọpọ́n mo bá sún kí ni ọpọ́n bá sún olóyè Adésínà olóyè Abíọ́dún Sọfíà Ọlátúnjí Mustapha àwọn èèyàn náà àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n tẹ̀ sí kí ni wọ́n tẹ̀ tún pọ̀ lẹ́yìn èsì ìbéèrè wọn só gbomi mú lálẹ́ yìí ni àbáwọn àgbọ̀jẹ̀lá ní. Ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin kò tí ju o wọ́n ní kí ni derivative log ex derivative log ex e raised by x log e 1 over x ẹgbẹ́ mọ̀sálàí fún wa kìí ṣe pípéèrè tá à ń gbé wá ó lé o rárá o kò nira ṣùgbọ́n kí ni o ẹni tí bá ń fọkàn bá ètò yìí lọ tó dẹ̀ ṣe kí ni o tó ń gbọ́ àwọn àgbọ́yé nǹkan wọn díẹ̀ látilẹ̀ ẹgbẹ́ kò ní ṣe kí ni àwọn tí ó mọ̀ jẹ́ àwọn kẹyàn kò ní nira fún oúntàn èwo nínú àwọn ìbéèrè wọn ìwọnú rẹ ọ̀gá mi Abdulaziz Abdulwasiu Chris ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ àtẹ́ fi ètò náà sọ́wọ́ olóyè ọ̀gá mi ọlá Yorokip tó yẹ ṣe ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ àtẹ́ bá fi ètò náà sọ́wọ́ àti gbogbo àwọn tí ń lè rí báyìí bẹ́ẹ̀ ni 1 over x ni ẹ má jẹ́ ó dàrú o ẹ rí pé mo ní log e a lè mọ fún log ló kọ pẹ̀lú base tí wọ́n bá ní ọ tó ti yé bá wọn ẹ rí pa ní binary logarithm tó bá yẹ pé base 2 òní log yẹn wà mo la lè mọ ní natural logarithm tó bá yẹ pé base e ló wà kódà ní common logarithm tó bá yẹ pé base 10 ní log yẹn wà àwa ní tá bá fẹ́ mọ gbára wa gbóná ọ̀nà mìíràn tá a lè mọ gbà kọ log e òun náà ní lane x òun náà ní lane ajá sí pé log es yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o lane x kí dẹ̀ ní derivative lane x 1 over x 1 over x ọ̀yà
olóyè Adésínà àwọn ni wọ́n sì ń lékè báyìí olóyè Abíọ́dún Túnjí Mustapha Abdulfatai Mustapha àti Senator Lawal tẹ́ bá ṣàkíyèsí nǹkan kéékèèké ni gbogbo wọn fi ń gbéra wọn. Ọ̀yà ìbéèrè tó kàn ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún wọ́n ní ìwọ́nú àwọn eléyìí la lè pè ní derivative constant x 0 1 the constant itself ìwọ́nú constant fúnra ara rẹ̀ ìwọ́ ń bẹ̀ so nira ni. The Genius ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa Ìyáàfin Kàfáyà Ọláyíwọlá ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa àti gbogbo àwọn tí mi ò rí Al-Mukhtari ẹ ṣé púpọ̀. Tọ́ so ẹ rí pé kí ni o derivative constant 0 ni o. Derivative constant 0 ni èmi ni mo ṣe àṣìṣe níbi ìbéèrè yìí 0 ni ní èsì sí ìbéèrè yẹn tá bá differentiate constant 0 ló jẹ́ kì í ṣe constant itself so màá ṣàtúnṣe rẹ̀ so ní ìparí tá fi mọ̀ ẹni tí ó gba ìbéèrè jù so màá ṣàtúnṣe rẹ̀ ẹ má bínú màá ṣàtúnṣe rẹ̀ so ọ̀yà. Kò séyìí tó dọ́gba nínú èsì yẹn tá bá differentiate constant 0 ló yẹ kó fún wa ẹ má bínú so ìbéèrè kẹfà wọ́n ní kí n derivative 3 raised power x derivative of 3 raised power x mo ń sáré gbébèrè òun so òun náà ní 3 raised power s log e3 ẹ má wá gbàgbọ́ pé derivative of 3 raised power s òun náà ní kíni o 3 raised power s ln 3 mo dẹ̀ sọ fún wa pé lẹ́yìn òun náà ní log e mo fẹ́ fi owó bọ́yá ṣe kíni o bọ́yá gbàgbọ́ yé tí lẹ́yìn tó túmọ̀ sí ni bẹ́ẹ̀ ni ẹ já lọ sí gbàgede olóyè Abíọ́dún ti gba ipò wọn padà olóyè Adésínà ó tẹ̀lé wọn olóyè Túnjí olóyè Fatai Mustapha àti gbogbo wọn yẹn ni wọ́n ṣe kíni wọ́n tẹ̀léra wọn. Ìbéèrè ẹlẹ́ẹ̀keje wọ́n ní ẹ mú eléyìí tí ó ṣe kíni o tí ó bẹ́gbẹ́ pé nínú àwọn wọ̀nyí derivative antiderivative differential coefficient èwo ni ó bẹ́gbẹ́ pé nínú gbogbo wọn èwo ni wọn ni ó bẹ́gbẹ́ pé. So ẹ rí pé antiderivative ni o tẹ́ bá ṣàkíyèsí gbogbo àwọn yòókù derivative differentiation àti differential coefficient ẹ gbé differential ní gbogbo wọn ṣùgbọ́n antiderivative so integration nìyẹn so òun náà ni kò tọ́ ó yẹ jẹ́ ká bọ́ sí gbàgede wa pé olóyè Abíọ́dún olóyè Adésínà Sheriff HK- ti dé padà HK- àti olóyè Sheriff wọ́n fi gágbága ẹ má gbàgbé ìbéèrè karùn-ún
a ní ìgbà tí mò ń gbé yẹn sí 0 lọ kó jẹ́ kí n ṣe constant ayọ̀ yẹn kúrò á fi tún máàkì yẹn wá ní parí pátápátá. Ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ ìbéèrè tó sún kàn. Wọ́n ní which of the following is the derivative of tan x with respect to x? Èwo náà àwọn eléyìí la lè pè ní derivative of tan x? 1 over cos square x infinity tan 2x sec x. Ìyẹn ká fà báyìí ládàá o. Ká mọ́ ṣàṣìṣe. Olóyè Akọ́ládé Bright Naim ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Ọ̀gá mi Rájí Adéyínká wá sí dókítà wa àgbà ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Tẹ́ fètò náà sọ kọ. So nira ni. Yeah. Ẹ rí pé mo fẹ́ fi wo bóyá gbọ́yé ni o. Ṣé ẹ pé derivative of tan x sec squares ni o. Mo pa àwọn yóò mú sec x kí ni sec x derivative of tan x is sec square x. Ẹ̀hún tó jọ sec squares ní gbogbo àwọn yẹn náà ni 1 over cos squares. Tẹ́ bá gbàgbé nígbà tá a ṣe trigonometry a ní 1 over cos 1 over cos x tí ń ṣe reciprocal cos x òun ni sec s. Àyà sí pé ọmọ jẹ́ sec s times sec s ní ṣe sec squares, so sec squares náà ni answer yẹn. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn síwájú bẹ́ẹ̀ Olóyè Abíọ́dún, Olóyè Adéṣínà, ẹnì kan tẹ̀lé wọn HK Dash àti Olóyè Mustapha. Ọ̀yà ẹja wọ ìbéèrè tó kún. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹsàn wọ́n ní kí ni derivative of ln 5 with respect to x? Kí ni derivative of ln 5 with respect to x? Then a tún gbọ́dọ̀ ṣe kí ni a gbọ́dọ̀ mọ̀ farabalẹ̀ dáadáa. Gbọ́dọ̀ mọ̀ farabalẹ̀ dáadáa. So tá bá farabalẹ̀ dáadáa a lè mọ̀ ṣàṣìṣe nínú àwọn ìbéèrè yẹn. Ọgbà farabalẹ̀. So gbomi mú ni gbogbo àwọn ṣe àwọn ẹ̀rí pé tá bá ṣàkíyèsí ó rọ̀ o. Ṣùgbọ́n àwa tá bá ń tẹ̀lé wa ká lọ tá dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ bá tẹ̀lé wa ká lọ ṣùgbọ́n tẹ́ gbọ́ ẹ̀kọ́ yìí láti ilẹ̀. Ṣé ń pàǹfààní tá fi ń ṣe àwọn tẹ̀lé lójoojúmọ́ yẹn náà ni pé ká lè gbọ́ yé láti ìpìlẹ̀. So kódà kò sí láburú tá bá gbọ́ yé tẹ́lẹ̀ náà ká tún mọ̀ fi ṣe kíni o ká fi mọ̀ ṣe ìrántí. So ti yé bá so ọ̀yà mo mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn lulẹ̀ níbi ìbéèrè yìí. So ọ̀pọ̀lọpọ̀ lulẹ̀. So 0 ni o. Ẹ rí pé ln 5 log 5 constant ni. Kò sí x ń bẹ rárá. So ti yé bá so tó ẹ pé ń bá ní ln x àbí tí bá ní ln 5x lẹ lè mọ̀ sọ pé 5 over 5x tí ó mọ̀ jẹ́ 1 over x. So ti yé bá so bẹ constant lélẹ́yìí. A dẹ̀ mọ̀ pé derivative of constant kí ni ó mọ̀ fún mi 0. So ti yé so 0 ni answer yẹn jẹ́. Èyàn méje náà ló gbà. Èyàn méje náà ló gbà àwọn yẹn mú 1 over 5. Olóyè Adéṣínà bá ṣe kíni o wọ́n gbà sí ààrẹ wọn padà. Wọ́n rí pé Olóyè HK Dash wọ́n ti ń bọ̀. Olóyè Abíọ́dún Fatai Mustapha wàláì àwọn ọ̀jọ̀gbọ́n ìṣirò gbà ni wọ́n darapọ̀ mọ́ alálẹ̀ yìí. Gbogbo wa pátápátá la gbìyànjú. So inú mi sì dùn pẹ̀lú àwọn iṣẹ́ tí àwọn ìṣe eléyìí tá a mú kánmọ́kánmọ́. Gbogbo àwọn náà gba ìbéèrè yẹn. But wọ́n kàwú tó mọ̀ fún wọn ní máàkì tó tóbi pẹ̀lú mọ́ bá ṣe kíni o mọ́ ṣe súré mú béèrè wọn ni. So gbogbo yín ni mo lù lọ́gọ̀ ẹnu ẹ̀kúṣẹ́. Ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n ní kí ni derivative of cos kx minus k sin ks k sin ks k cos ks minus k cos ks. Ẹ̀kúṣẹ́. Yeah, minus k sin ks náà ni. Ẹgbọ́n sọ fún wa pé derivative of cos nǹkan kan yóò mọ̀ jẹ́ minus sin nǹkan yẹn. Bẹ̀tọ́ ayé pé function mi wà ní tó jẹ́ argument yẹ ẹ tún differentiate argument rẹ̀ yẹn náà. So ti máa la fi ní minus k sin ks bẹ́ẹ̀ ni àwọn méjèèjìlá ni wọ́n gba ẹnìkan náà ló ṣe. Ẹ ṣé púpọ̀. Olóyè Adéṣínà gbà ọ́.
Olóyè Adéṣínà náà lékè, Olóyè Abíọ́dún HK Dash, Abdul Fatai Mustapha. Ọ̀yà, ìbéèrè ẹlẹ́ẹ̀kọkànlá. Wọ́n ní kí ni derivative fún e raised power s e raised power minus x. E raised power s e raised power minus x. Kí ni derivative rẹ̀ ó mọ̀ jẹ́? So ní ara ni. Ìbéèrè yẹn náà bá lọ so 0 ni o so ya bó ṣe jẹ́ 0 kìí ṣe 1 ṣe pé e raised power s raised power minus s gangan fún ara rẹ̀ 1 àbí kí dẹ̀ derivative fún 1 0 torí pé 1 jẹ́ constant 0 lansà 0 lansà gbàgede wà bó ṣe wà gbàgede wà bó ṣe wà ó mi pa àwọn márùn tí wọ́n ṣe kí ni wọn tí wọ́n lékè tẹ́lẹ̀ àwọn náà ni tẹ́ bá ṣàkíyèsí àwọn ọ̀jọ̀gbọ́n máàkì kéékèèké òun náà ni wọ́n fi ń gbéra wọn. Ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kejìlá wọ́n ní kí ni slope of the tangent to y is equal to x square nígbà tí s bá jẹ́ 3 nígbà tí s bá jẹ́ 3 12 9 3 6 èwo ń bẹ. So tí ẹ bá gbà ipa ní slope ìpìlẹ̀ differential gangan náà ní ká máa wá slope tangent sí curve kan. So tí ẹ gbé tẹ́ wá differentiate s square 2x kí wọ́n derivative yẹn mọ̀ jẹ́ nígbà tí s mi bá jẹ́ 3 2 times 3 is 6 lansà 6 lansà. Ọ̀yà ẹja wo gbàgede ìbéèrè yìí bá já Olóyè Adéṣínà wálẹ̀ o. So Olóyè Abíọ́dún ni wọ́n lékè báyìí HK Dash, Olóyè Adéṣínà, Olóyè Fatai Mustapha. Ọ̀yà ìbéèrè sì kù mẹ́ta o. Ìbéèrè ẹlẹ́ẹ̀kẹtàlá wọ́n ní tí f of x mi tó bá jẹ́ e raised power x kí ni f6 of x mi ọmọ jẹ́? Ẹ ṣé púpọ̀ ọ̀gá mi Dókítà Chris, ẹ ṣé tẹ́ ń ṣe ìwúrí fún wa lálẹ́ yìí. Ọ̀gá mi ní àwọn gbádùn ẹ̀kọ́ náà lálẹ́ yìí. Wọ́n dẹ̀ ń kan sára sí àwọn olùdíje wa. Ẹ rí i pé mo ṣàlàyé mo ń pe function kan ní àwọn àgbákò function. Ṣé pé bàtà ṣàlàyé àgbákò function? A ní àgbákò function a lè pè ní rẹ́bù ní mathematics. Òun náà ní pé kí ni o? Ọjà gbáko torí kò sí iye ìgbà tẹ́ bá fi derivative dáná ya tó ti bá yóò mọ wà bó ṣe wà ní e raised power s divide s náà e raised power s náà ní kẹ́ differentiate ẹ̀ nígbà àgbà e raised power s náà ní tó ti bá so e raised power s náà ní answer wa kì í ṣe s raised power kíní táwọn yẹn mú. Ọ̀yà ẹjá wo gbàgede gbàgede wà bó ṣe wà ní Olóyè Abíọ́dún HK Dash, Adéṣínà, Abdul Fatai Mustapha. Ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrìnlá wọ́n ní tí y mi bá jẹ́ e raised power as kí ni nth derivative ó mọ jẹ́? Kí ni nth derivative rẹ̀ ó mọ jẹ́? Náà ni pé ká mọ differentiate ẹ̀ ní ẹ̀mẹ́ ẹni. Kí ni derivative rẹ̀ ní ẹ̀mẹ́ ẹni kí ni ó mọ jẹ́? Ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá.
Ìgbé tá bá differentiate lè ní ẹ̀mẹ́ ẹni a ń tòótọ́ àmọ̀ pé raised by x kò sí ìgbà tẹ́ bá differentiate raised by x náà ni mọ̀ fún wa bẹ̀ tó bá ti jẹ́ pé ìtọ́jú argument yẹn a bá ní constant àti s tó wáyé pé function kan náà ni a differentiate function yẹn padà mo dẹ̀ mọ̀ pé tí bá differentiate raised by as yóò mọ̀ jẹ́ a raised by as differentiation àkọ́kọ́ tí bá tún differentiate a ó tún sọ̀ kalẹ̀ yóò mọ̀ jẹ́ a square ó mi pé tí bá differentiate ní ẹ̀mẹ́ ẹni màmá ní a raised by n e raised by ax so tí bá òun náà ni answer wa ìyẹn méjì lọ́gbà olóyè àfàtà ìbá wọlé kódà lálẹ́ yìí ìbéèrè ṣe kí ni ó gbomi mu ọ̀yà ìbéèrè parí táàfì mọ̀ ẹni tó ṣe kí ni o ẹni tó gbèrègédé jùlọ ẹni tó dẹ̀ lulẹ̀ wọ́n ní èwo náà eléyìí lọ́tọ̀ nípa ká máa sọ pé ká máa wá derivative láti first principle anti-differentiation determining with the principle of Dr. First taking the limit of the functions algebraic of finding the gradient of tangent to the curve. So mo lọ gbogbo àwa olùdíje mo lọ wá lọ́gọ̀ ẹnu gbogbo apáta àṣègbìyànjú púpọ̀ lálẹ́ rí pé kí ni o algebraic way of finding the gradient to the curve ni o algebraic way of finding the okay say limit of function ni first principle túmọ̀ sí mo sọ láìmọye ìgbà ní ìgbà tá a bẹ̀rẹ̀ ètò náà ọ̀yà ta lè lérò pé yóò ṣe kò kíní lálẹ́ yìí ta lè lérò pé yóò lulẹ̀ ẹ lè gbé èsì àbí àwọn ẹ̀ǹtẹ́ bá lérò pé yóò gbégbó orókè òun ẹgbẹ́ sábàlá ẹ̀rí wíṣí tó bá yẹ gbẹ̀yìn bá mọ̀ ọ̀yà ṣe sí aṣọ lójú eégún ẹni tó ṣe ipò kéní ní ìdíje wa lálẹ́ tòní òun náà lélẹ́yìí o tọ́ olóyè Abíọ́dún ṣe kò kẹta ẹni ó ṣe kò kejì ni olóyè Adésínà ṣe kò kejì HK Dash àwọn gbogbo orókè olóyè Àfàtà wọ́n gbìyànjú olóyè Sheriff àwọn náà gbìyànjú ẹ̀tọ́ bá ṣàkíyèsí ẹ rí pé ìfigagbága wọn ó gbóná lálẹ́ tòní so mo fọlọ́run bọ́ra gbogbo àwọn tí mo táwọn rí gbogbo wọn ni wọ́n ṣe kí ni wọ́n gbìyànjú gbogbo wọn ni wọ́n ṣe kí ni wọ́n gbìyànjú so kò rọrùn púpọ̀ rárá so ṣùgbọ́n a lè tí sọ pé ń tó jẹ́ èsì ìparí lélẹ́yìí o tẹ́ bá gbàgbé mo ní béèrè karùn-ún yẹn so kọ̀tọ́ èsì tó yẹ derivative constant mo gbé síbẹ̀ 0 ló yẹ kó jẹ́ so màá lọ wo àwọn márùn tó gbà wọn màá yọ máàkì wọn kù tó bá yẹ pé náà àwọn ẹni yìí ni máàkì wọn dínkù so ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ní alẹ́ tòní àǹfààní ti wà fún àwa tí a bá fẹ́ pè wọlé láti dá sí ètò lálẹ́ yìí wọ́n ní ẹ kó rire àwọn scholar kí ló lẹ rí béèrè wọn sí so nira ni àbí kí lẹ rí sí ẹ lè pè wọlé sí orí WhatsApp láti sọ ìrírí yín kó tó di pé a parí ètò báyà máa gba ìbéèrè kan àbó mìíràn ìyáàfin Àlímọ̀ ní àwọn lérò pé derivative ln 5 1/5 ni 1/5 kọ́ so ti ln 5 log 5 constant ni so ti yé máa ẹ rí pé mo sọ nù béèrè pé ẹ differentiate with respect to s intẹ́tù lè mọ dá constant mọ̀ yàtọ̀ sí variable ní pé kí ni o ẹ rí pé wọ́n ní ká differentiate ẹ̀ lágbọ́nrin x ṣùgbọ́n tẹ bá ṣàkíyèsí ln 5 yẹn ṣe ti ẹ̀ rí x ń bí rárá so tó wà ní ẹ differentiate kan with respect to variable kan tẹ bá ti rí variable yẹn nù béèrè òun ẹ̀ka tí wọ́n fún yìí kún constant so ti bá wọn bí kéyìn sọ pé ká differentiate e raised power 5 ní ìsìn constant ní mànà torí kò sí variable tá a fẹ́ ká differentiate ẹ̀ kò sí ń bẹ̀ so ln 5 log 5 bí wọ́n sọ fún yín pé log 10 ṣe pé tẹ bá wá log 10 tẹ bá tà sínú ẹ̀rọ yín constant ní ó gbé wá mo dẹ̀ ti mọ̀ pé derivative constant so 0 ni so ẹ mọ́ bínú ìyáàfin Àlímọ̀ mo dídí mú béèrè ń wá láti fi ṣe kíni o láti fi yẹ̀ wá wò ni so ti bẹ̀ tọ́ wáyé pé bá bí ln x náà mú wá
tàbí wọ́n sọ pé lin 5x ẹni sọ pé ọmọ jẹ́ kí ni o ẹ̀ pé lin 5x ọkọ̀ ọmọ jẹ́ 1/5x náà then times derivative 5x 5 ọ̀padà gé 5 yẹn jẹ́ 1/x máa so àtàbá fẹ́ pè wọlé kó tó di pé a parí ètò so mọ́rọ̀ àwa tí a kópa nínú díje so ká pè wọlé kẹ́tí ẹ sọ ìrírí yín nípa àwọn ìbéèrè náà ṣé ìbéèrè wọn so nira ni àbí ó rọ̀ so mo dúpẹ́ pọ̀ ní gbogbo àwa ta darapọ̀ mọ́ alálẹ̀ yìí ẹ rí pé ìbéèrè yẹn ìbéèrè tó rọ̀ gbogbo aná là ń gbà bet ẹ rí pé tá bá ń wa ọkọ̀ lọ dẹ́rẹ́bà kan náà la lè ní tá bá ti ní ju dẹ́rẹ́bà kan lọ so ọkọ̀ ń lè ṣe kíni o ó lè takú sójú ọ̀nà wọn ló fi jẹ́ pa fi àwọn kan ló gbígbọ́ wọ́n ṣe pòkínní pòkèjì pòkẹta ẹ dákun mo tún rọ àwa tá bá fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí ẹ jẹ́ ká gbìyànjú láti fi mọ́ ṣe ìwúrí fún àwọn ọ̀jọ̀gbọ́n àgbà wa yìí so ẹ rí pé kò sí láburú ká máa mú ipò wa dé orí ẹlẹ́ẹ̀karùn-ún tàbí ká tiẹ̀ fi owó kún owó yìí ẹ rí pé àwọn tó ń darapọ̀ kì í ṣe pé torí owó kàmí kankan ni wọ́n fi ń darapọ̀ mọ́ wa bí kì í ṣe pé kí ni èdè là ń fi ọmọ ayò ṣe so pẹ̀lú ògo Ọlọ́run bá fún àwọn tó ṣe ẹjẹ́ ìgbà pé yìí hello ẹ ti wà lórí ètò hello wa alaikum salam kí lorúkọ yín bọ́lá tí ń pè o oye Sofia Ọlá láti ìlú Ìlọrin ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ yìí bó ní iṣẹ́ darapọ̀ mọ́ àmì díje bó lẹ́rí béèrè ń sí ẹgbìyànjú so nira so lé ní ọ̀dà mo nígbà ọgbẹ́ tún darapọ̀ mọ́ ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣé púpọ̀ olóyè Abdulfatai Mustapha wọ́n ń pè mí sákèsí ní ìsìn pé kí ti mọ̀ páwọn tó pè wọlé lákọ̀ọ́kọ́ yẹn a ní wọ́n ti kọ́kọ́ jẹ 100 máàkì bẹ́ẹ̀ ni màá fi kún màá ti bá ti fi kún tí mo dẹ̀ wo ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún tó pé kò pérégedé yẹn á fi mọ àwọn tó gbé gborókè ẹ ṣé púpọ̀ olóyè Sofia Ọlá mo nígbà pẹ́ bá a darapọ̀ mọ́ wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ náà ẹ jẹ́ tún gbà pé kan yìí náà torí àkókò hello ẹ ti wà lórí ètò hello ẹ ti wà lórí ètò kí lórúkọ yín o níbo lẹ ti ń pè. Mustapha ni Abdulfatai Mustapha ni sir. ok bó lẹ rí béèrè wa sí lálẹ́ yìí olóyè. kódà ó wọra gan ni sir. ó wọra ṣé sọ̀rọ̀ ni àbólé. kò lè púpọ̀ náà ibùkọ̀ nǹkan tẹ̀ ṣàlàyé bí fídíò ṣùgbọ́n àsìkò tó wà níbi kinní yẹn náà ló fa kinní. ok tọ ìṣẹ́jú pọ̀ mo rí pé ẹ gbìyànjú mo rí bẹ́ẹ̀ ṣe ń lo òkè wọ́n ń fa yín ní ṣòkòtò ẹ mọ́ gbà fún àwọn èèyàn ní ẹ mọ́ gbà fún àwọn èèyàn lọ́sẹ̀ tó ń bọ̀. bẹ́ẹ̀ ni. ọ̀dà mo ti màá yẹ̀ wò mo dúpẹ́ tẹ́ pé wá ṣàkíyèsí nípa pé àwọn tí ó kọ́kọ́ pè wọlé nípele aláwọ̀kọ́ pé àṣàdéhùn 100 máàkì fún wọn á pè àwọn náà wọlé ẹ ṣé pọ̀ olóyè Abdulfatai Mustapha àwọn ni wọ́n gbégbó orókè lọ́dún ní ọ̀sẹ̀ tó lọ ṣùgbọ́n àwọn èèyàn àwọn ọ̀gbà lọ́sẹ̀ yìí bí wọ́n ṣe ń lo òkè ni wọ́n ń fà wọn ní ṣòkòtò ẹ ṣé púpọ̀ ọ̀yà ẹ jẹ́ ń gbà béèrè kan sí lẹ́yìn eléyìí àdẹ̀mọ̀ lọ pàápàá jùlọ àwọn oníta kópa níbi ibi ìdíje yìí bó la rí béèrè wọn sí sọlọ ní abólé olóyè ẹ ti wà lórí ètò kí lórúkọ yín owó lẹ ti ń pè. olóyè Moshood láti ìlú Ìlọrin ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ yìí HK dash lẹ́ ń gbóhùn ọ̀run bó lẹ rí béèrè wá sí lálẹ́ yìí.
láti pè é wọlé ní abala lákọ̀ọ́kọ́ ló jẹ́ pé bóyá ìláǹfààní láti gbé ètò láti wá ṣe gbogbo tí yóò fi dà Ọlọ́run ràn yín lọ́wọ́. àmì mo rí pé yín tó tọ́ so àwa tí mo wá rí pé ìpè wá wọlé ṣùgbọ́n láǹfààní àti gbé ni màá wò ṣùgbọ́n máa lọ tún ìṣirò òun ṣe màá máa ro 100 máàkì fáwọn èèyàn àkọ́kọ́ náà dáa yọ àṣìṣe tí mo ṣe níbi ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún bọ́ bá ṣe jẹ́ so lágbọ́rọ̀ Ọlọ́run bá ní ṣàbòsí ẹni tó bá gbé borókè òun náà láàfún bó ni ẹ tún bá gba àwọn èèyàn níyànjú tí wọ́n ti mọ darapọ̀ mọ́ wa nílé so pàápàá jùlọ àwọn akẹ́kọ̀ọ́. mo rí pé ìgbìyànjú ti wà pẹ̀lú bí èrò ti ń pọ̀ ní orí ètò náà lórí nígbà kan lórí ibi tí darapọ̀ pẹ́ díẹ̀ àkín pọ̀ tó báyìí pẹ̀lú bí mo ṣe ráwọn èèyàn tán pè wọlé ní abala àkọ́kọ́ ó túmọ̀ sí pé iṣẹ́ dáadáa tẹ̀ ń ṣe ó jọjú yóò sì hàn sáwọn èèyàn pé nǹkan tó yẹ káwọn náà máa kópa nínú rẹ̀ ni so mo fẹ́ gbà yín níyànjú pé kẹ́ tẹ̀síwájú mo sì fẹ́ gbà àwọn èèyàn náà níyànjú pé kán gbìyànjú kódà kó jẹ́ pé ẹni tó ti nímọ̀ nípa rẹ̀ ni yóò tún máa jẹ́ bí ìtanijí àti ìgbẹ́ni sákèsí lára àwọn kan téèyàn ti mọ̀ tẹ́lẹ̀ àti téèyàn tó ti mọ̀ ètò tó dáa báà ni ètò tẹ́ ẹ̀ ń ṣe yìí kọ́lọ́n kó máa túbọ̀ ràn yín lọ́wọ́. àmín ẹ ṣe pọ̀ lóye HK-, ọ̀jọ̀gbọ́n òṣìrò làwọn náà fún àwa tí a bá fẹ́ mọ tẹ̀lé wọn a lè tẹ̀lé orí ìkànnì wọn ó dàbí ẹ bá dákọ̀ kan ní fún àwọn èèyàn nílé kí wọ́n darapọ̀ mọ́ yín. HK-Mark Academy àwọn náà ṣàlàyé ìṣirò so ẹ pé wọ́n kàn ń wá pẹ̀lú pé eré là ń fọmọ ayò sí náà ni kò túmọ̀ sí pé ẹnìkankan ló lékè àbí nǹkan kan jù ẹ pé ká mọ fi ṣe ìdárayá ní òpin ọ̀sẹ̀ náà ni ẹ ṣe púpọ̀ olóyè bọ́ bá ṣe jẹ́ ń mọ̀ kàn sí so torí àkókò ti lọ púpọ̀ máa máa dúró níbí báyìí ní alẹ́ tòní adẹ́sìmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní tí ó mọ̀ jẹ́ àwọn ìtẹ̀lé lójoojúmọ́ wa òun náà ni pé a tún mọ̀ tẹ̀síwájú lórí differentiation wa ní báyìí a máa ṣàlàyé product role, quotient role, composite function, implicit differential kó tó di pé a bọ̀ sí integration a tún mọ̀ sí ìdíje kan sí lórí differential yìí kó tó di pé a bọ̀ sí ibòmíràn so lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ pọ̀ ọ̀rọ̀ àtà darapọ̀ mọ́ wa pápá jùlọ àwọn olùdíje ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa so fún àwa tí a bá fẹ́ so nígbọ̀wọ́ ètò yìí láti fi mọ̀ ṣe kóríyá fún àwọn tó ṣe kíni o so tí fún àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ wa ẹ dákun ẹ kàn sí mi Adẹ́mọ̀ fi ẹ̀bùn jíṣẹ́ dókítà Babátúndé Abdullahi Ọlánrewájú láti orílẹ̀-èdè Morocco mo dúpẹ́ pọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ni olóyè Sheriff Gbọ́lágadé mo rí pé ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún èsì tí mo fi síbẹ̀ irọ́ ní 0 lẹ́yìn kí ánsà òun jẹ́ gbogbo ẹ̀ náà máa ṣàtúnṣe máa dẹ̀ gbé ní tí ó jẹ́ èsì tòótọ́ jáde so títí máa fi mọ̀ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Gáfárì Lúkúmọ̀ ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ̀ tòní ó dàárọ̀. ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe kí á tó jẹ fún mọ̀lẹ́bí jẹ kí á tó wẹ̀wò oge dára ká má bàa ṣìṣín láwùjọ láìsí àní-àní ọmọ ènìyàn ń gbìyànjú ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ̀yìn bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀ ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Lúkúmọ̀nù ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ sátidé ní déédéé agogo 9 èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò ìsinmi dùn lẹ́yìn iṣẹ́ alẹ́ ìṣirò tírélà ìmọ̀ àṣà àti ìdárayá. èmi ló kàn ọyà bó ló ṣe wá ṣe.